Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalamu ala Rasulillahil Amin. Wa ala alihi wa ashabihi ajma'in. Allahumma la sahla illa ma ja'altahu sahla wa anta taj'alul hazna idha shi'ta sahla. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. A dúpẹ́ fún Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo olùtọ́jú gbogbo ẹ̀dá. Atọrọ ìkẹ́ àti ìgẹ̀ tó kọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run kó bá ní ṣàlékún ìkẹ́gẹ̀ fún àti gbogbo àwọn sàhábé àti gbogbo àwọn tàbíìn pátá àti gbogbo àwọn ẹni rere lọ́kùnrin lóbìnrin. Ọlọ́run bá ní kẹ́ gbogbo wọn. Ọlọ́run wá wọlá wípé à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún wọn. Ọlọ́run kó kẹ́ wa náà láyé, kó kẹ́ wa ní kọ̀rọ̀ sàárè, kó sì yọ́nú sí wa ní gbangba al-qiyamah bi haqqi la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ̀yin jàmáà, a dúpẹ́ fún Ọlọ́run ọba o pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí a máa ń bára wa sọ. Ọlọ́run dákun jẹ́ kó máa wúlò fún wa, já máa rí lò láyé ń bì, ó sì jẹ́ oore fún wa ní al-qiyamah. Ó ṣe pàtàkì gbogbo ohun tá a bá fẹ́ jẹ láyé yìí ká rí wípé halal ni, halalan tayyiba. Ní tí Ọlọ́run bá pa wá láṣẹ ni wípé ká jẹ nǹkan tó jẹ́ nǹkan halal, ó sì jẹ́ nǹkan tí ó dáa. Al-halal ni nǹkan tí Ọlọ́run ọba tó ṣe lẹ́tọ̀ọ́ wípé nǹkan báyìí o ẹ jẹ. So tayyiban kó wá jẹ́ nǹkan tó jẹ́ pé ọmọ, tí ò ní jẹ́ nǹkan tó jẹ́ wípé ó jẹ́ nǹkan haram, tó jẹ́ nǹkan tó mọ́, tó dáa, tí ò ní jẹ́ pé èèyàn mú nǹkan mọ́ míì. Lápèjúwe ní ìsìn, tá bá fẹ́ jẹran, ẹran màálù, a rí pé ẹran halal ni, kìí ṣe haram, kìí ṣe bí ẹran ẹlẹ́dẹ̀. So tayyiba rẹ̀ wá ní pé kó jẹ́ pé ẹran yìí kìí ṣe pé a jí gbé, kìí ṣe pé nígbà tá a rà á lọ́dọ̀ ẹni tá a ti rà á sanwó fún. Tó ló fi jẹ́ pé ní tí a bá jẹ, yálà à ń ṣiṣẹ́ ni o, ká rí pé iṣẹ́ tá a ṣe, iṣẹ́ tí a ṣe tá à ń gbowó rẹ̀ ni, gẹ́gẹ́ bá a ṣe jọ wọ́n. Ẹni tó wọṣẹ́ gẹ́gẹ́ bí àdéhùn, ẹni tó gbani síṣẹ́, employer àti employee tí wọ́n gbà síṣẹ́, ká rí wípé àdéhùn tá a bá jọ ní láti jọ ṣiṣẹ́, àdéhùn tó dúró ni. Aago mẹ́jọ lẹ́ wọṣẹ́, aago 2 ọ̀sán lẹ́ tó kúrò, iye báyìí lẹ́ sì gbà lóṣù. Àdéhùn yìí ẹnì kìíní àti ẹnì kejì wọ́n gbọ́dọ̀ pé àdéhùn yìí fúnra wọn, ká sì rí owó ìgbà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, pẹ̀lú pé iṣẹ́ tí a ṣe ìlà gba owó rẹ̀. Ó ṣe pàtàkì fún gbogbo ẹnì kọ̀ọ̀kan wa lọ́kùnrin àti lóbìnrin ká máa ṣọ́ra ṣe, torí pé gbogbo nǹkan pátá iná Ọlọ́run ọba ni ó ń kọ sílẹ̀. Ọlọ́run ọba sọ fún Al-Qur'ani pé ma farratna fil kitabi min shay. Kò sí nǹkan kan tọ́lọ́run ọba ṣàtẹ̀tẹ̀ rẹ̀ tàbí tọ́lọ́run ọba yọ ọ́ lẹ̀. Àwọn tí ń kọ́, Ọlọ́run ọba ti yàn wọ́n náà màláíkà tí wọ́n ń kọ gbogbo nǹkan tá à ń ṣe sílẹ̀. Ló fi jẹ́ pé gbogbo tá a bá jẹ, a rí pé nǹkan tó mọ́ ni, iṣẹ́ tá a ṣe, iṣẹ́ ọwọ́ wa tá a ṣe, ó ní kí a jẹun rẹ̀. Tí ì bá ṣe tí wọ́n bá fún wa, tí wọ́n bùn wa gẹ́gẹ́ bí oore tàbí ẹ̀bùn tí wọ́n fún wa, tí ẹni tó ní tó yọ̀ǹda, tí èsì pé ó yà á jàgbà. Tá a bá jẹ́ èèyàn lówó, ká sanwó yìí. Tá a bá yá owó, ká san. Tó bá yẹ pé ẹnìkan ló wá fi nǹkan sí wa lọ́dọ̀, ká jọ ní àdéhùn lórí tó fi sí wa lọ́dọ̀ yìí, ká má lu ẹni ní jìbìtì tá fi wá sọ wípé a ti gbẹ́sẹ̀ lé tàbí a ti jẹ́. Pàápàá jùlọ àwa tá ń tajà, àwa tá ń ṣòwò, ẹ jẹ́ ká gbìyànjú ká rí wípé gbogbo nǹkan tí à ń tà, tá ń rà, nǹkan tó jẹ́ nǹkan halal ni. Kó sì jẹ́ nǹkan tó jẹ́ wípé àdéhùn tí ń bẹ láàrin àwa tí a tajà fún àtàwa tá a rà ó ń bẹ. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ń sọ fún wa wípé ká gbìyànjú ká jẹ nínú iṣẹ́ ọwọ́ wa, inú lóore jù. Ànábì Dawud alayhi salatu wassalam kana yakulu min amali yadi. Iṣẹ́ ọwọ́ rẹ̀ ibẹ̀ ni ti ń jẹun. Tó yìí sallallahu alaihi wasallam tó fi ròyìn Ànábì Dawud alayhi salatu wassalam bó ṣe lówó tó, ló fi jẹ́ pé owó rẹ̀ fi pọ̀, tó yìí sí Ọlọ́run ròyìn ẹ̀ sallallahu alaihi wasallam, ó ní máa jẹ nínú iṣẹ́ ọwọ́ rẹ̀. A jẹ́ wípé téèyàn bá ń jẹ níbi iṣẹ́ ọwọ́ rẹ̀, èèyàn máa ń rí ṣe ni, àrísìkí máa pọ̀. Torí gbogbo wa, kódà tó fi mú àwọn Nasara, àwọn gẹ́mọ̀ pé Ànábì Dawud nínú àwọn ànábì Ọlọ́run tí wọ́n lówó ni, tó fi jẹ́ pé ọmọ rẹ̀ Suleiman ó tún jogún ẹ̀. So kéèyàn máa jẹ nínú iṣẹ́ ọwọ́ rẹ̀, ìmọ̀ jẹ́ kárísìkí ó pọ̀, ìmọ̀ jẹ́ kéèyàn ó balẹ̀, ìmọ̀ jẹ́ kéèyàn ní àkójọ téèyàn jẹ́ tí ó pẹ́. Nítorí náà ẹ jẹ́ ká gbìyànjú, ẹ má jẹ́ ká jẹ haram. Gbogbo nǹkan tí a bá ń jẹ, tá a bá ń ṣe, ká jẹ́ pé nǹkan halal ni. Eléyìí ni Ọlọ́run bá fẹ́ fún àwa mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin. Kọ́lọ́run kó yọ́nú sí ẹnì kọ̀ọ̀kan wa o, kọ́lọ́run kó kọ́ wa mọ̀ sí. Gbogbo tá ń tà, tá ń rà, Ọlọ́run bá ní fi àlùbáríkà sí.
rabbana afrigh alayna sabran wa thabbit aqdamana wansurna ala al-qawmil kafirin.